A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Olùṣèwádìí pàtàkì fún ilé ìfowópamọ́ àgbà CBN Jim Obaze ti ké sí alága Titan Trust Bank (TTB) Babátúndé Lẹ́mọ lórí ẹ̀sùn bí wọ́n ṣe gba ilé ìfowópamọ́ Union Bank PLC (UBN). Alága TTB tí í ṣe igbákejì gómìnà àná fún CBN ni wọ́n darí kí ó farahàn ní olú iléeṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Department of Force Intelligence tí ó wà ní ojúnà Shehu Shagari, ìlú Àbújá ní Ọjọ́bọ̀, níbi tí wọn yóò ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀ lórí ríra UBN. Bákan náà ni wọ́n darí Lẹ́mọ kí ó wá pẹ̀lú àwọn alátìlẹyìn TTB, Messias Cornelius Vink àti ọ̀gbẹ́ni Rahul Safara, kí wọ́n wá ṣe alábàápàdé àwọn olùṣèwádìí pàtàkì Special Investigators. Nínú ìwádìí ni Obaze ti jábọ̀ wípé gómìnà CBN àná Godwin Emefiele lo àwọn kan fi ṣe bójúbójú láti ṣe ìdásílẹ̀ Titan Trust Bank bí wọ́n ti ra Union Bank. Obaze, tí wọ́n yàn gẹ́gẹ́ bí olùṣèwádìí pàtàkì nínú oṣù keje ọdún 2023, ni ó ṣe àgbékalẹ̀ àbájáde èsì ìwádìí rẹ̀ fún Ààrẹ Bọ́lá Tinubu ní 20 oṣù Kejìlá ọdún yìí. Nínú àgbékalẹ̀ èsì ìwádìí ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ríra Union Bank àti Keystone Bank ni Obaze ti fi ẹ̀sùn kan Emefiele wípé ó fi àwọn kan ṣe bójúbójú ra Keystone Bank láìsí ẹ̀rí fún owó sísan. Gẹ́gẹ́ bí àlàyé Obaze, ó ní àwọn rí àwọn ìwé ẹ̀rí, èyí yóò yọrí sí pípàdánù àwọn ilé ìfowópamọ́ méjèèjì sí àpò ìjọba. Ó ní àwọn ti parí gbogbo ìwádìí, àwọn sì ti ní ìpàdé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn, yàtọ̀ sí Cornelius Vink tí wọ́n ní ó wà ní ilé ìwòsàn ní Switzerland. Ṣùgbọ́n nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ni Lẹ́mọ ti dúró lórí wípé gbogbo ìgbésẹ̀ tí ó tọ́ ni àwọn gbé lórí ríra ilé ìfowópamọ́. Ó ní ṣíṣe ìdásílẹ̀ TTB àti ríra Union Bank, gbogbo rẹ̀ ni ó tẹ̀lé ìlànà òfin. Fún ìtẹ̀síwájú nínú ìwádìí lórí Union Bank àti láti fèsì sí àwáwí Lẹ́mọ ni olùṣèwádìí CBN ṣe fi ìwé ìpè ránṣẹ́ sí Lẹ́mọ kí ó farahàn ní ọ̀dọ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Rìpẹ́tọ̀ ọlọ́pàá kan Jonathan Okoromi ni a gbọ́ wípé ó yìnbọn pa sájẹ́ǹtì ọlọ́pàá Abọ́sẹ̀lé Akérè láti ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Edo. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàárín aago 9 alẹ́ ọjọ́ Àìkú ní ìlú Ìpòwòsà Ẹ̀gbàn, ìjọba ìbílẹ̀ Igor, ìpínlẹ̀ Edo. Ikọ̀ ọlọ́pàá tó ń gbógun ti ìwà ìjínigbé àti ẹ̀sùn mìíràn ni wọ́n gbéra láti lọ fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn. Ìròyìn jábọ̀ wípé láti bí ọjọ́ mẹ́ta ni àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn ti ń da àlàáfíà láàmú ní Ìpòwòsà Ẹ̀gbàn. Láàárín ìgbésẹ̀ àwọn ọlọ́pàá yìí ni Sergeant Abọ́sẹ̀lé Akérè rí olórí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń pè ní Régè gbámú. Ṣùgbọ́n lójijì ni Rìpẹ́tọ̀ Jonathan Okoromi gbé ìbọn sókè tí ó yìn fún Akérè látẹ̀yìn, tí ẹnikẹ́ni kò lè sọ pàtó ìdí tí ó fi ṣe èyí. Lójú ẹsẹ̀ ni Akérè dojú bolẹ̀ tí ẹ̀jẹ̀ bò ó. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ fún akọ̀ròyìn ni ó ṣàlàyé wípé dìgbàdìgbà ni wọ́n gbé Akérè lọ ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ Benin, níbi tí dókítà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Akérè ti dolóògbé. Níbẹ̀ ni Rìpẹ́tọ̀ Okoromi gbà na pápá bora pẹ̀lú ìbọn rẹ̀ ní kété tí ó rí wípé òun ti yìnbọn pa akẹgbẹ́ rẹ̀. Bákan náà ni afurasí Régè náà sá mọ́ wọn lọ́wọ́ bí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú Àgbọ̀ntáì Monday, ọmọ ẹgbẹ́ ẹyẹ Confraternity. Wọ́n ní ikọ̀ ọlọ́pàá ẹ̀ka Ugbowo ṣì ń wá Rìpẹ́tọ̀ Okoromi bí wọ́n ṣe jọ̀wọ́ òkú olóògbé síbi ìgbókùúsí. Nígbà tí akọ̀ròyìn kàn sí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Chidi Nwabuzo, ó ní òun ṣì wà nínú ìsinmi ọdún. Ó ní bí òun bá padà sí ibi iṣẹ́ òun á ṣe ìwádìí, jábọ̀ padà fún akọ̀ròyìn.
bí a kò bá gbàgbé wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wáyé ní ìpínlẹ̀ Rivers ní ọ̀sẹ̀ tí ó kọjá bí rìpẹ́tọ̀ ọlọ́pàá kan Nelson Abuante ṣe gbẹ̀mí ara rẹ̀ lẹ́yìn tí ó ṣèèṣì yìnbọn pa akẹgbẹ́ rẹ̀ rìpẹ́tọ̀ Monday Gbaramana níbi ìgbìyànjú àti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí ní ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ́fíìsì ààrẹ orílẹ̀-èdè ti ṣe àwáwí lórí ìdí tí ààrẹ kò fi ní yéé dá sí rògbòdìyàn òṣèlú bí ó ti ṣe ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Rivers. Agbẹnusọ ààrẹ Àjùrí Ngelale sọ wípé ààrẹ Bọ́lá Tinubu yóò tẹ̀síwájú láti máa dá sí aáwọ̀ òṣèlú láàrin ìpínlẹ̀ fún àǹfààní ọmọ orílẹ̀-èdè. Bí a kò bá gbàgbé wípé ààrẹ ránṣẹ́ pé àwọn tí ọ̀rọ̀ kàn ní ìpínlẹ̀ méjèèjì fún ìpàdé àlàáfíà ní ìlú Àbújá. Ní gbogbo ìgbà tí ààrẹ bá ti ṣe èyí ni wọ́n máa ń fi ẹ̀sùn kan ààrẹ wípé ó ń pàṣẹ lórí ọ̀rọ̀ tí kò kàn án. Ṣùgbọ́n nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ètò amóhùnmáwòrán Channels lánàá ní Ngelale sọ wípé ohun tí ó tọ́ ni Tinubu ń ṣe, èyí kò sì ní nǹkan ṣe pẹ̀lú òṣèlú ẹkùn tàbí ìpínlẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ngelale, ó ní ààrẹ rí i wípé gẹ́gẹ́ bí apàṣẹ àgbà Commander-in-Chief of the Armed Forces, òun kò lè fọwọ́ lẹ́rán máa wòran tàbí dákẹ́ kí rògbòdìyàn máa túlé ká nítorí bí kò bá ṣọ́ra, rògbòdìyàn lè di ohun tó ń fa ìjà ìgboro, da àlàáfíà ìlú láàmú, dá àìbalẹ̀ ọkàn sílẹ̀. Ìdí nìyí tí ààrẹ ṣe gbé ìgbésẹ̀ láti dá sí i bí ó tilẹ̀ jẹ́ wípé àlàáfíà jọba láti ìgbà tí ààrẹ ti dá sí rògbòdìyàn ìpínlẹ̀ méjèèjì. Síbẹ̀, àròyé lórí ìdásí ààrẹ ṣì ń tẹ̀síwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn tí orí kó yọ níbi àṣìta àdó olóró láti ọwọ́ ológun ní abúlé Túndúnbírí ìpínlẹ̀ Kaduna ni wọ́n ti rí ìtùnú ní ilé ìjọsìn fún ayẹyẹ ọdún Kérésì. Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì abúlé Túndúnbírí ni wọ́n jọ parapọ̀ lánàá láti ṣe àjọyọ̀ ọdún Kérésì pẹ̀lú àkànṣe ìsìn ìdúpẹ́ ní ilé ìjọsìn, gẹ́gẹ́ bí iléeṣẹ́ amóhùnmáwòrán Channels ṣe jábọ̀ rẹ̀. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ 5 oṣù Kejìlá ni ológun ju àdó olóró sáàárín ìpéjọpọ̀ àwọn mùsùlùmí níbi tí wọ́n ti ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Muhammad. Èyí ló dẹ̀mí ènìyàn tí ó lé lọ́gọ́rùn-ún légbodò. Láti ìgbà náà ni Defence Headquarters ti ṣí ìwé fún ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ṣùgbọ́n bí gbogbo àgbáyé ṣe ń ṣe ayẹyẹ ọjọ́ Kérésì lánàá ni àwọn olùgbé Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì parapọ̀ ní ilé ìjọsìn. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó dá ẹ̀mí wọn sí láti ṣe àjọyọ̀ Kérésì pẹ̀lú wípé wọ́n pàdánù ẹni wọn sínú ìjàmbá àdó olóró. Gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani, tí kọmíṣánná fún ọ̀rọ̀ abẹ́nú àti ilé ṣaṣojú, náà bá wọn ṣe ìsìn ní ilé ìjọsìn. Bí Sani ṣe lo àǹfààní yìí láti fi kẹ́dùn pẹ̀lú ará ìlú lórí àdánù ńlá tí ó ṣẹlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Plateau ti sọ lónìí wípé ènìyàn 96 ni wọ́n ṣekú pa níbi ìkọlù sí agbègbè tí ó wáyé ní ìjọba ìbílẹ̀ Barkin-Ladi àti Bokkos ní alẹ́ ọjọ́ Àìkú. Bákan náà ni ikọ̀ ọlọ́pàá ṣe àfihàn wípé abúlé 12, ilé 221, ọkọ̀ alùpùpù 27 àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ 8 ni wọ́n dáná sun ní ìjọba ìbílẹ̀ Bokkos. Agbẹnusọ ọlọ́pàá Alfred Alabo ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde sí àwọn akọ̀ròyìn ní ìlú Jos. Àtẹ̀jáde náà kà wípé Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Jos CP Okoro Alawari fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí ìkọlù tí ó wáyé ní abúlé ní ìjọba ìbílẹ̀ Bokkos àti Barkin-Ladi ìpínlẹ̀ Plateau tí ó wá láti ọwọ́ àwọn apanijayé tí ẹnikẹ́ni kò tíì lè ṣe ìdánimọ̀ wọn ní alẹ́ àìsùn ọjọ́ Kérésì láàrin aago 10 alẹ́. Abúlé 12 lábẹ́ ìjọba ìbílẹ̀ Bokkos tí ìkọlù yìí ti wáyé láti rí abúlé Ndun, Nyong, Mofet, Makondri, Tamiso, Chiang, Taure, Garaba, Daris, Meyenga, Dawat àti abúlé Batura Kampani.
Bákan náà ní ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún 2023 láàrin aago 11 kù ìṣẹ́jú 15 ni wọ́n ṣe ìkọlù sí abúlé mẹ́ta lábẹ́ ìjọba ìbílẹ̀ Barkin-Ladi, abúlé NTV, Urum àti abúlé Dharawat. Kí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí má bàa wáyé mọ́, kọmíṣánná ọlọ́pàá ti darí igbákejì kọmíṣánná kí ó lọ́ọ́ fìkàlẹ̀ sí ìjọba ìbílẹ̀ Bokkos. Bákan náà ni kọmíṣánná darí àwọn ọlọ́pàá tó dìhámọ́ra ogun lọ sí ibi ìṣẹ̀lẹ̀ yìí láti lè dènà ìjàmbá mìíràn àti láti ṣe àgbéyẹ̀wò bí nǹkan ṣe bàjẹ́ sí ní àwọn agbègbè yìí. Kọmíṣánná ọlọ́pàá wá fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí ẹbí tí ó pàdánù ẹni wọn, bí ó ti sọ wípé ìwádìí ṣì ń lọ lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang ti sọ wípé iye àwọn tí ó jáláìsí nínú ìkọlù tí ó wáyé ní alẹ́ Kérésì kù ọ̀la ti wọ 115. Mutfwang sọ èyí lónìí nígbà tí ó farahàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels. Ó ní ìkọlù yìí jẹ́ àjálù ńlá, bí ó ti ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n ṣe àwárí gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìkọlù yìí pẹ̀lú ọmọ ogun wọn. Ìròyìn jábọ̀ wípé àwọn amòòkùnṣìkà ṣe ìkọlù sí abúlé 12 ní ìjọba ìbílẹ̀ Bokkos àti Barkin-Ladi lálẹ́ ọjọ́ Àìkú, bí wọ́n ti dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé, kó èrè oko, ba ohun ìní jẹ́, fi àdá ṣá àwọn olùgbé. Gómìnà ṣàlàyé wípé ní ìjọba ìbílẹ̀ Mangu nìkan àwọn ti sin ènìyàn 15 lówùúrọ̀ yìí, ká má tíì sọ ti Barkin-Ladi. Ó ní àwọn apanijayé yìí ní lọ́kàn láti pa abúlé run kí wọ́n má rojú ráyè ṣe àjọyọ̀ òpin ọdún. Ó wá da ẹ̀bi ọ̀rọ̀ yìí lu ìjọba àpapọ̀. Ó ní ìjọba kò ní agbára láti dojúkọ àwọn agbébọn tí wọ́n ti ń gbé nínú ọgbà iléèwé láti ọdún 5 sẹ́yìn. Ó ní àwọn iléèwé kan ní ìjọba ìbílẹ̀ Barkin-Ladi ní àwọn adàlúrú ti gbàjọba tí wọ́n sì ti kó àwọn ọmọ iléèwé ibẹ̀ kúrò. Bákan náà ni wọ́n gba ilé ìwòsàn ìjọba kéréje tí àwọn òṣìṣẹ́ ibẹ̀ ti sá àsálà fún ẹ̀mí wọn. Gómìnà ní àìmú wọn àti àìṣèdájọ́ wọn pa kún wàhálà tí ó wà nílẹ̀, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ará ìlú kan ní lọ́kàn wípé wọ́n ń dáàbò bo àwọn tí ó ń ṣe ìkọlù sí wọn, pàápàá jùlọ nínú ìṣèjọba ààrẹ tí ó kọjá. Àwọn ará ìlú ní ó jọ bí ẹni wípé àwọn adàlúrú yìí ní àtìlẹ́yìn ìjọba nítorí ìjọba kò rí nǹkan kan ṣe sí i. Láfikún, Mutfwang ní òun yóò kàn sí ààrẹ Bọ́lá Tinubu kí ó lo agbára rẹ̀ láti ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò láti máa dáàbò bo àwọn abúlé tí ó wà ní ìgbèríko káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn tí ó pààlà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.